ìbà lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè, ọba tó ti wà káyé tó wà. Ó wà nígbà táyé wà, yóò sì tún máa wà nígbà táyé ò ní sí mọ́. Atóbi jù, ọba ìyanu. Ọba tó mú mi lọ ní ọ̀sẹ̀ tó lọ, ọjọ́ ajé tó lọ. Ìwòyí ọjọ́ ajé tó lọ náà ni mo dágbére fún ẹ̀yin ará lé pé mo tún ń bọ̀ lórí ètò ìlera lọ́rọ̀ níkànnì Kaftan TV Yorùbá. Ọlọ́run sì jẹ́ kó ṣe fún mi láti wá síbí ní ìrọ̀lẹ́ òní. Ọlọ́run náà ni a ó máa yìn, la ó máa sìn títí ọjọ́ ayé wa. Orúkọ mi ò yí padà, Adégbìtẹ́yìn náà ni, ọmọ wọn nípínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ ọmọlúàbí. Adúmáradán pírẹsẹ̀ntà yín náà ni, ọmọ nílùú Èjìgbò mẹ́kùn. Mo tún ti kó dé lónìí gẹ́gẹ́ bí ìṣe mi lórí ètò ìlera lọ́rọ̀. Ẹ mọ̀ pé èmi ò ń ra èèrà tí ò bá lọ́mọ nú, tí bá sì máa jọ̀pọ̀lọ̀ máa jẹ léè tó lẹ́yìn ni. Mo tún ti gbé dókítà onímọ̀ ìṣègùn òyìnbó tó dáńtọ́, àwọn ilé ìgbà skiyaski, miskiyaski, yagbayaski, báwo lẹ yẹ fẹ́ sí ọ̀sọ̀ọ̀sẹ̀ náà ni màá máa gbé àwọn dókítà wá sí ìwòran yín kẹ́ lè máa kẹ́kọ̀ọ́ lórí ìlera ara wa. Èmi náà kẹ́kọ̀ọ́, ẹ̀yin ó kẹ́kọ̀ọ́. A ó sì tún fi ẹ̀kọ́ yìí lé àwọn tí ó bá yẹ kí wọ́n mọ̀ nípa rẹ̀, a ó fi lé wọn lọ́wọ́. Kí n tó máa lọ lórí ètò tòní, kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn kí n lọ ṣẹ́ wáìnì mu. Ẹ mọ̀ pé wáìnì lèmi mọ́ mu lórí ètò ìlera lọ́rọ̀, mi ò mú mi. Tí bá wá padà dé, a ó tẹ̀síwájú lórí ohun tí mo tún gbé wá lónìí. Ó yẹ kẹ́ ẹ gbọ́ nípa rẹ̀ torí ó ṣe pàtàkì sónílé, ó ṣe pàtàkì sálejò. Ó yẹ ká mọ̀ torí ìṣòro tó ń dojúkọ àwọn kọ̀ọ̀kan, àwọn tó súnmọ́ wa, àwọn tá a mọ̀ ó ń dojúkọ wọn, ó sì yẹ kí a mọ̀ nípa rẹ̀ àti ojútùú sí ìṣòro náà. Tí bá padà dé, a ó máa yànnà náà, mò ń padà bọ̀. Kaftan Television Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa, iṣẹ́ ń báyé láyàn láàyò, àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà, ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o, ẹ máa wò ó. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa, ètò ìlera lọ́rọ̀. Ó ń dé sí etí ìgbọ̀nyín àti ìwòran yín láti iléeṣẹ́ Kaftan TV Yorùbá, iléeṣẹ́ tó gbàrà lọ́wọ́ alára tó fi ń ṣọmọ alára lórí. Bẹ́ẹ̀ ni a tún ti dé lónìí lórí ètò ìlera lọ́rọ̀. A ó tún máa yan, a ó tún máa dín, a ó máa bọ̀. Kí ni mo gbé wá lónìí? Ó ní ṣe pẹ̀lú àìrọ́mọbí, ìṣòro àìrọ́mọbí. Ẹ mọ̀, àwọn kan á ṣègbéyàwó, wọ́n á máa wojú Ọlọ́run fọ́mọ ọdún 3, ọdún 4, ọdún 5, ìgbà míì gan ọdún 10 tàbí jù bẹ́ẹ̀ lọ. Tó yẹ pé ẹbí yìí gbà mí lọ́pọ̀ ìgbà gan ti ẹni àwọn obìnrin náà máa ń dàrú pé obìnrin ni o, àgàn ni o. Tó yẹ jẹ́ pé lọ́pọ̀ ìgbà ló jẹ́ pé àwọn ọkùnrin gan, ara àwọn ọkùnrin ni kinní yìí wà, ìṣòro yìí wà lára wọn. Àmọ́ ilẹ̀ adúláwọ̀ ìgbàgbọ́ wa ni pé obìnrin ni. Àwọn kan ní obìnrin yẹn ti rìnrìn àrè ni, àwọn kan ní pé ó ti ṣẹ́yún ni. Bẹ́ẹ̀ àwọn nǹkan kan wà tó yẹ ká mọ̀ lórí ìṣòro àìrọ́mọbí yìí tó ṣe pàtàkì. Torí ẹ̀ ni mo ṣe lọ mú dókítà mi wá, bẹ́ẹ̀ ni mo lọ sí Ìgbàrà, mo ná gbòòrò, mo tọ ẹsẹ̀ kùkú, mo lọ sọ́nà tó jìn, mo sì lọ gbé dókítà onímọ̀ ìṣègùn òyìnbó wá láti wá dá wa lẹ́kọ̀ọ́ lórí ìṣòro àìrọ́mọbí tó ń bá àwọn lọ́kọláya fínra. Dókítà mi, dókítà Akínàgbé Akínbọ́lá, orúkọ dókítà mi tí mo gbé wá lónìí nìyẹn. Wọ́n bá wa kí àwọn ará lé nísìnyí kẹ́ lè mọ̀ pé ẹja ńlá ni wọ́n mi gbé ní òní lórí ètò ìlera lọ́rọ̀. Dókítà, ẹ kú kalẹ̀. Ẹ ṣé olóòtú, ẹ̀yin ará ilé náà á kí ẹ kúrọ̀lẹ́. So mo hope pé ètò tá fẹ́ ṣe léde yìí á lè, because information la fẹ́ fún yín nípa nǹkan tí à ń pè ní ìdádúró. So I hope I'll be able to communicate my message sẹ́yìn ará ilé ní èdè Yorùbá wa tá fi yé gbogbo wa dáadáa. Bẹ́ẹ̀ni. So ẹ kú ìjókòó ẹ̀yin ará ilé. Ẹ ṣeun dókítà, inú mi dùn pé mo pè yín, ẹ sì jẹ́ mi. Ọ̀tọ̀ ní ká pè yàn, ọ̀tọ̀ ní kéèyàn gbé pè, ọ̀tọ̀ ní kó tún wá jẹ́ pé ó yá mo ti ṣe tán. Ẹ ṣeun àdúpẹ́, àwọn ará ilé náà sì nǹkan sára sí yín fún àsìkò yín tí ẹ fi kalẹ̀. Lórí ọ̀rọ̀ àìrọ́mọbí yìí, kí gan ni ìṣòro yìí? Kí ló fà á? Kí ló kùnfà rẹ̀? Ìṣòro àìrọ́mọbí, èyí tá tún pè ní ìdánidúró, àwọn olóyìnbó ń pè ní infertility.
tá bá wo bó ṣe rí sí a lè sọ pé in fact tí a bá ṣe ìgbéyàwó fún èèyàn bíi 10 ó ṣe ń ṣe kí bíi 3 sí 4 kó ní ìdánidúró yìí tá ń pè ní fertility tá bá dẹ̀ wo bẹ́ẹ̀ a rí pé nínú 10 téèyàn 3-4 nǹkan tó kan èèyàn 3-4 gbogbogbò then ó jẹ́ nǹkan tó yẹ kí onílé lólóko kí gbogbo wa lọ́mọdé lágbà ká kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ ká educate ara wa ká mọ àwọn nǹkan tó lè fà á àtàwọn nǹkan tá lè ṣe láti fi dènà ẹ̀ bẹ́ẹ̀ ni àti tó bá ṣẹlẹ̀ náà àwọn nǹkan tá lè gbé gbà ń tá lè ṣe láti fi bójútó irú ìṣòro bẹ́ẹ̀. ẹ ṣeun dókítà kí wá gan ni ó máa ń fà á. màá kọ́kọ́ fẹ́ kí n tó sọ pé nǹkan báyìí ló lè fà á màá kọ́kọ́ fẹ́ fún wa ní nǹkan tó lóyìnbó ń pè ní bíi definition àbí ìtumọ̀ ìdánidúró or àìrọ́mọbí ìgbà wo ni kó yẹ kí àwọn tó yẹ̀ṣẹ̀ márì tó lè bẹ̀rẹ̀ sí ń wà tó máa wà consign ní pé kí ló bẹ́ẹ̀ ni tó rí pé ṣé kò ṣe ń gbé ó yẹ nǹkan kan ti ń ṣẹlẹ̀ bọ̀ bá ṣe define ìdádúró mo fẹ́ pè láàrin lọ́kọ-láya láti ní ọmọ ni pé tí ọkùnrin àtobìnrin tó jíjọ ń ṣe lọ́kọ-láya fún oṣù 12 àti ó dẹ̀ sí pé wọ́n lóyún nínú ẹ̀ tó bá ti nírú irú ẹ̀ bá ti ṣẹlẹ̀ ìdádúró bẹ̀ bá ti ṣẹlẹ̀ fún oṣù 12 that's 12 months bẹ́ẹ̀ ni ọdún kan then àìrúra níbàlẹ̀ sọ pé ó ti ní ìdádúró àbí mo dẹ̀ ṣe sọ láti bẹ̀rẹ̀ pé mo ní síta bá wò tí ènìyàn bíi 10 bá marry that is bíi 3 sí 4 nísìn ó ti wọ́pọ̀ tí wọ́n pé wọ́n á máa try fún oṣù more than fún oṣù 12 yẹn tí wọ́n ti lóyún so it's usually a source of concern tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ti rí àwọn ìyá ọkọ ìyá ìyàwó wọ́n á ti máa béèrè pé kí ló ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí pé especially ní àwa Yorùbá àbí àwa tá wà ní ilẹ̀ adúláwọ̀ wọ́n á ní ọmọ lèrè gbéyàwó kódà tẹ́ bá ń ṣe gbogbo ìgbéyàwó gan wọ́n á lẹ́yìn ìyàwó ní mẹ́ni so tó bá ti marry láàrin by oṣù 3 oṣù 4 ìyá ọkọ òun náà ti máa gbá kí ló ń ṣe àwọn ọmọ mi kò sí nǹkankan ìyá ìyàwó náà ti wọ́rì àdìdíngbà àwọn èèyàn ti ń lọ sí ilé ìjọsìn wọ́n ti ń lọ sí hospital bẹ́ẹ̀ ni so by the time tí ọkọ àti ọtọ́ ti jọ ń gbé pọ̀ kò yẹ kí wọ́n marry o ọkọ wa wà ń lo òyìnbó fún nílò yẹ bọ̀ wọ́n jọ ń wà pọ̀ wọ́n ń bára wọn wọ́n ní ìbálòpọ̀ fún bí 3 sí 4 ní ọ̀sẹ̀ tó dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún oṣù 12 then wọ́n qualify láti wọ condition tá à ń pè ní wọ́n lè yọ pé wọ́n ti ní ìdádúró lórí ọmọ bíbí then irú àwọn ọkọ àti ìyàwó bẹ́ẹ̀ wọ́n ní ìdí láti tọ̀ àwa tó jẹ́ pé aspect yẹn ní iṣẹ́ wa àwọn tó lóyìnbó ń pè ní gynecologist wọ́n ní láti tọ̀ wọ́n wá láti bá wọn sọ̀rọ̀ pé àkọ́kọ́ bá wọn sọ̀rọ̀ náà kó tó dín pa sọ pé ẹ ṣàyẹ̀wò báyìí then leading to your second question pé kí ló lè fà á gọ́gà ló ní kí ló lè fà á nínú oníkọ̀tà ìdá bí 30% ẹ̀ káńgbà mú sí 100 bẹ́ẹ̀ ni is usually due to ọ̀dọ̀ obìnrin láti wá another ìdá 30% míì ọ̀dọ̀ ọkùnrin láti wá then another ìdá 30% míì ọ̀dọ̀ àwọn méjèèjì ló ti wá then àwa kù ìdá 10% kan ìdá 10% tó kù yẹn ní pé bóyá kò tiẹ̀ sí nǹkan kan tó ṣe wọ́n a ti ṣe gbogbo àyẹ̀wò tẹ́yẹká àwọn méjèèjì wà kò sí wàhálà pẹ̀lú wọn ṣó ti yé òun ní ìdá 10% so it's very important ó ṣe pàtàkì láti sọ fún àwọn viewers wa àwọn aráalé pé gbogbo ìgbà kò ń ṣe obìnrin o ìdá 30% ló jẹ́ obìnrin ìdá 30% ọkùnrin ìdá 30% míì àwọn méjèèjì ìdá 10% kò sí nǹkan tó ṣe wọ́n kò sí nǹkan kan so èmi gẹ́gẹ́ bí èèyàn kan tí bá rí ọkọ ìyàwó tó wá sí kílíníìkì mi mo máa ń fẹ́
ó máa ń wù mí kó jẹ́ òun àti ọkọ ẹ̀ lọ́jọ́ wá kì í ṣe pé because nìkan the wá. problem is not one person and you see the incidence of what we call male factor tó jẹ́ látọ̀dọ̀ ọkùnrin ó ti wà high nísìnyí. Ju tóbìnrin lọ. Yes, no ó ti high. I can say there are a lot of factors ta lè ní ó fà á bóyá nísìnyí àwọn ọkùnrin náà ti àwọn dókítà ti sọ di dandan pé ẹ lọ mọ ọkọ yín wá so ní báyìí bẹ́ẹ̀ tá a bá ń bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ á béèrè ọkọ yín àṣekẹ tó má rí ẹ ti lóyún rí ọkọ yín kọ ìyàwó mélòó ló bí ṣó ti bímọ síta rí a fẹ́ mọ̀ so tá a bá wá fẹ́ mú lẹ́yọ kọ̀ọ̀kan kòkè orí obìnrin kí ni nǹkan tó lè fà á one of the things tó lè fà á ní obìnrin ní pé tẹ́ bá wò from the elementary biology one ẹ kọ́kọ́ wò ó pé ó ní nǹkan tó ń pè ní ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ẹyin èyí tó lóyìnbó ń pè ní ovary every month ẹyin yẹn ló ń jẹ́ káwọn èèyàn máa ṣe nǹkan oṣù because oyin ó gbúdọ̀ release ẹyin tó bá ti release ẹyin yẹn lá produce nǹkan tó lóyìnbó ń pè ní hormone àwọn hormone yẹn ló máa ṣiṣẹ́ lórí ilé ọmọ womb àbí yes so yẹn ló máa wá jẹ́ kí obìnrin rí nǹkan oṣù ẹ̀ lóṣooṣù bẹ́ẹ̀ ni so ẹyin yẹn gbúdọ̀ kọ́kọ́ tójú òṣùwọ̀n so one ìgbà míì bóyá bọ́lọ̀ ń ṣe dá wọn ni ó lè jẹ́ ó ti wà nínú ẹ̀jẹ̀ ẹyin tóbìnrin míì mú ó lè má tójú òṣùwọ̀n ṣé ó ti yé yín so advantage kóbìnrin kó tètè máa rí ìgbà míì nìyẹn bọ́n tó bá ṣe ń dàgbà sí a máa rẹ ẹyin yẹn so ẹyin lè cause problem ó tún ní kankan tó lóyìnbó ń pè ní fallopian tube because sperm ọkùnrin ṣe àtọ̀ ó gbúdọ̀ move through cervix obìnrin kó lọ sínú tube yẹn dàbí pipe báyìí so ibẹ̀ la gbà láti lọ bá ẹyin tó release so that nǹkan tó lóyìnbó ń pè ní fertilization àṣẹlẹ̀ kóyún tó lè ṣẹlẹ̀ ìgbà míì tí tube yẹn bá block ó lè cause ẹ̀ and then ní ilẹ̀ adúláwọ̀ especially nǹkan tó à ń pè ní developing country bíi títà wa for obìnrin nǹkan tó máa ń fà jù kó obìnrin má lè rọmọ bí òun nǹkan tó à ń pè ní tube yẹn pipe yẹn tó máa gbé sperm láti ilé ọmọ lọ síbi tẹ́yìn wà because over the years èèyàn lè ti ní àwọn infection díẹ̀díẹ̀ tí wọ́n kọ bí ara sí ọ kó lo àwọn antibiotics kò lò dáadáa ọ bóyá obìnrin bóyá wọ́n ṣe any procedure fún tó ní ṣe pẹ̀lú ilé ọmọ ẹ̀ tí wọ́n cover ẹ̀ pẹ̀lú àwọn oògùn tó máa clear infection yẹn from her system so ó lè jẹ́ kí tube block kó dí so tí tube bá ti dí kò sí bí sperm máa ṣe lọ síbi tẹ́yìn wà so another factor tó tún lè fa náà èèyàn tún lè wọlé ọmọ yẹn gan fúnra ẹ̀ bóyá obìnrin ní àrùn tá à ń pè ní fibroid ìjú so we'll discuss that another day so there's a level ìjú yẹn náà kò ní gbogbo ìjú náà ló lè cause kéèyàn máa bó láwọn kan tá a tóbi ọ̀tọ́ máa jókòó sí ilé ọmọ gangan tó yẹ kó ọmọ dúró sí so wọn ò ní jẹ́ kó ọmọ lè dúró bẹ́ẹ̀ that is another factor so màá kàn lo just a layman kó lè yá wọn ara lé fẹ́ go into the bóyá àwọn nǹkan tí brain lè ṣe bẹ́ẹ̀ but that is a simple bá a ṣe lè ṣe tó lè wà break down jù ká lè break it down easily fún so tí bá máa summarize again sí wọ́n á ní obìnrin ó lè jẹ́ ẹyin ó lè jẹ́ tube fallopian tube ó dẹ̀ lè jẹ́ ilé ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbúdọ̀ dá pé kán wà dáadáa bẹ́ẹ̀ ni then fún ti ọkùnrin ọkùnrin life ọkùnrin easy tí obìnrin náà easy ṣó ti yé yín bọ́ ọkùnrin ẹ̀ púpọ̀ bí sí mo ṣàlàyé nǹkan mẹ́ta bọ́ ọkùnrin the only thing náà ni àtọ̀ yẹn and àtọ̀ náà if due to anything ó lè jẹ́ pé ọkùnrin ti ní àwọn àìsàn ní kéye tó nǹkan bá ní infection gbogbo àwọn syphilis gonorrhea ó lè affect ẹ̀ bẹ́ẹ̀ tí ó tọ́jú ẹ̀ dáadáa ó lè affect ẹ̀ ó ní ọ̀kan tó ń pè ní jẹjẹrẹ náà ophoritis ó bá láwọn nǹkan tó ń pè ní epididymitis náà láti ìgbà tó wà kékeré ó lè affect quality sperm ẹ̀ so tí sperm ẹ̀ bá ti wà affected bẹ́ẹ̀ yẹn tóun náà lè di tí ó lè move tó ló ní bó yẹ kó move ó ní kọ́dọ̀ àwọn WHO fún wa ní criteria pé òkè o tí ọkùnrin bá tọ̀ nínú 1 mil ó níye sperm tá a fẹ́ jẹ́ kó wà níbẹ̀ you need at least be 15 million kó tó di ń bó lè ṣiṣẹ́ ó ní bó ṣe yẹ kó rìn ó ní bó ṣe yẹ kí bọ́ọ̀dì wọn rí ó ní bó rí àṣírí bí bọ́ọ̀dì àṣírí bí tail àṣírí so tí ó bá rí bẹ́ẹ̀ yẹn náà wọn ò ní lè move dáadáa so that's why tá a fẹ́ wo àtọ̀ yẹn náà and so many things also at this point ó yẹ ká sọ àwọn nǹkan tó lè fà á tó lè reduce àtọ̀ ọmọkùnrin àwọn nǹkan bẹ́ẹ̀ dẹ̀ ní irú bí
téèyàn bá mutí para ọtí àmujù tó mu sìgá jù ọ èèyàn tó yẹ kó ti ṣe bóyá ó sick tó undergo àwọn oògùn bíi chemotherapy radiotherapy gbogbo àwọn irú àwọn phones yìí tá à ń gbé sí àpò gbogbo àwọn radiations ọjọ́ ẹgbẹ́ bí irú iṣẹ́ tó ń ṣe driver ni á drive láti bí á lọ Zamfara ọ̀nà jíjìn bẹ́ẹ̀ ni á gbóná because ṣó ti yẹ yín ó lè affect temperature ibẹ̀ yẹn ṣó ti yẹ yín bẹ́ẹ̀ ni mo ti sọ ń pa mo sọ̀rọ̀ ń pa okùnfà tóbìnrin tọkùnrin ẹjẹ́ tún summarize ẹ̀ fáwọn aráalé bẹ́ẹ̀ ni ó lè jẹ́ spam yẹ̀kan tó lè affect ọtí mímu lámùpara sìgá bóyá o ṣe surgery níbẹ̀ lè ṣe surgery wọ́n lè ṣe léṣe ọ̀ bóyá àwọn tá à ń pè ní chemotherapy bóyá rẹ̀ ò yá wọ́n fún radiotherapy radiations ẹni tó ń ṣiṣẹ́ ní àwọn ibì kọ̀ọ̀kan tó yẹ pé radiations wà ó lè affect ẹ̀ ọ̀ àwọn tó ń wa long distance travel rìnrìn àjò lọ́nà jíjìn ó lè ṣẹlẹ̀ ọ̀dọ́ àgbẹ̀yàn ti ní infection láti kékeré nígbà míì ó lè block tó yẹ pé spam ò ní jáde omi lákọ̀ máa jáde so tọkùnrin la àdírẹ́sì ẹ bẹ́ẹ̀ títóbìnrin àwọn nǹkan tó lè fà á tẹ bá kọ́kọ́ wo bí irú tubes mo ti sọ fún yín pé òun ló ṣe tó máa ń gbé àtọ̀ tube yẹn tí mo sọ fún yín pé ní àárín ìwà gbé tuber blockage ní area bíi developing country ló common jù the commonest náà ni infection wà treat ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni bóyá infection obìnrin ó ti ní discharge wọn owó dáadáa gbóná ṣó ti yẹ yín àbí ó ní ìbálòpọ̀ láì lo rọ́bà dáàbòbò ó lè bẹ̀rẹ̀ béèrè bẹ́ẹ̀ ó lè block ilé ọmọ ìgbà mí dẹ̀kẹ́ lómi ó lè má rí bẹ́ẹ̀ àmọ́ ara àwọn tá a pàdé tí túbù ti block tí ó ti bóyá pé gbogbo eléyìí ló ṣẹlẹ̀ through sexual transmission and then ovary náà bó ṣe wáyé obìnrin náà ẹni tó máa ń mutí jù tó ń mu sìgá ó lè affect ẹyin abẹ tó ní radio tó ní bóyá wọ́n fún ní chemotherapy or radiotherapy ó lè affect ẹyin ó lè finish ọ bóyá wọ́n ṣe surgery ńgbà kan wọ́n lọ bá doctor tí ò dá bíá tí ò dá ń tọ́ bẹ́ẹ̀ ni bóyá ó mistake ó lè yọ ovary yẹn kọ́ mọ́ so irú ẹni bẹ́ẹ̀ ẹ̀rùbẹ́ yìí yẹ so I've been able to break it down bẹ́ẹ̀ni àwọn òkúfa rẹ̀ so tẹ́ bá meet pẹ̀lú patient bẹ́ẹ̀ àwọn irú ọ̀rọ̀ ẹlẹ́mọ̀ máa bẹ̀yẹ là ń pè ní history ìtàn from the history ok báwo ni dẹ̀ wá examine patient ó tún láwọn kankan tó máa fún yín nígbà ó lè jẹ́ bí ló kù sí àbí bí ẹ ṣeun dókítà yẹn rárá lé mo lérò pé ẹ ti ń kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú ohun tí dókítà tí mo gbọ́ wá lónìí tí wọ́n ti ń sọ lórí ìṣòro àìrọ́mọbí ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè rèé dókítà ẹ ń sọ̀rọ̀ ẹyin lẹ́ẹ̀kan ó yẹ ẹyin mélòó gan ló wà nínú obìnrin. Question tẹ́ béèrè yẹn is very important ṣẹ́rí ìyàtọ̀ tó wà láàrin ọkùnrin ní wẹ́bẹ́ mi ṣe jókòó báyìí bẹ́ẹ̀ni sperms ó ń form fúnra rẹ̀ yes every 60 days new sperms are forming but nínú tí obìnrin tóbìnrin bá ti wálé ayé wọ́n ti gbé báàgì ẹ̀yìn wọn wá ní kò sí iye value iye tí èmi gbé wá ó yàtọ̀ sí iye tẹ́yìn gbé wá dáadáa obìnrin mi at 50 years old ó sì ń bímọ a sì jọ ọmọ bíi 30 ẹyin yẹ oró contain ló mú nǹkan tó ń pè ní estrogen ló máa ń jẹ́ kára dán bí ṣó ti yẹ yín òun lára jẹ́ kára máa dán so ìgbà mẹ́lòmí àwa in fact we call it can be between by the time bá máa fi at bet iye ẹyin tóbìnrin bá ti gbé wá ni is around 400,000 to be 1 million tó bá ti gbé wá every month bí 15 are develop tó bá ti wọ menarche so tó bá ti wọ menarche bẹ́ẹ̀ á máa develop ẹyọ kan òun ló máa jẹ́ bí the main primary follicle so àwọn yòókù are stop ìyẹn la release ìyẹn la wà ń pè ní ovulation tí ó ti tó bá ti ṣe yẹ ìyẹn ló expect kí sperm lọ bá kó fertilize láti fi di ọmọ ìgbà tó bá ti release ìyẹn náà release àwọn hormone because bó ṣe ṣẹlẹ̀ ló expect pé àwọn oyún á ṣẹlẹ̀ tí ó ti yẹ that is the ideal thing. ẹ ṣeun dókítà ó lágbára o ìyẹn ni pé oyè ẹyin ó yàtọ̀ láti ẹnìkan sí tẹnìkan ẹ sọ pé ó dáa kéèyàn máa tètè bímọ kéèyàn tètè máa lọ sílé ọkọ bí ọmọ ọdún mélòó lẹ rò pé ó dáa kéèyàn tètè bímọ. tábà wo gbogbo bórílẹ̀-èdè wa ṣe rí sí yìí. àwọn studies àti ṣe kò sí ẹni tó ti sọ pé òkè lè ló da ilé ló da pẹ̀lú wá ní parí ilé ẹ̀kọ́ yunifásitì tó ti tójú bọ́ at 22, 23 kò sí nǹkan tó di lọ́wọ́. The earlier the better because the quality of your egg bó ṣe young sí bẹ́ẹ̀ ni
tó ti yẹ yín. bẹ́ẹ̀ ni ẹ ṣeun àwọn ẹyin yìí ṣé ó ní nǹkan táwa gọ́gọ́ lè máa ṣe gẹ́gẹ́ bí obìnrin tí ó fi lè dá àwọn yẹn là ń pè ní lifestyle modification for example bí a da kéèyàn lose weight a da kó má mu ọtí àmupara kó má mu sìgá gbogbo àwọn orú nǹkan bẹ́ẹ̀ àwọn nǹkan tó lè ba ẹ̀yìn jẹ́ nìyẹn ṣó ti ẹ̀dá bá dẹ̀ ní anything lára yín ẹ̀ tètè rí a specialist tó mọ̀ pa ẹ̀ so that you will not be wọn ní mislead wa. wọn ní ṣì wà lọ́nà ẹ ṣeun dókítà àwọn tó wọ́n bá dojúkọ ìṣòro yìí gan tí wọ́n ti rí pé okay ìṣòro yìí nǹkan tó fà á rèé tí àwọn dókítà ti rí kí ni ìgbésẹ̀ tó tún wá kàn tó yẹ kán gbé. well bẹ́ẹ̀ tabarẹ̀ tó ní irú ìṣòro bẹ́ẹ̀ tó wá sọ̀dọ̀ wa àkọ́kọ́ fẹ́ take history tí mo ṣe sọ ìtàn a fẹ́ examine a ní kó ṣe àwọn àyẹ̀wò báyìí so depend lórí ibi tí problem bá wà òun la máa address for example tó bá rí obìnrin bóyá ń pé ó ní kankan tá à ń pè ní polycystic ovarian syndrome lẹ́nu ọjọ́ mẹ́ta ó wọ́pọ̀ ìyẹn ló wọ́pọ̀ láàrin àwọn òyìnbó tẹ́lẹ̀ but because lifestyle tiwa náà ti ń jọ tòyìnbó àti rí pé PCOS yẹn ó ti ń pọ̀ kí ni ìtumọ̀ láàrin wa polycystic ovarian syndrome nínú ẹ̀ pé àwọn omi á pọ̀ sínú ilé ẹyin yẹn nírú ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ ó ní nǹkan tá à ń pè ní Rotterdam criteria mẹ́ta ni ríró obìnrin bẹ́ẹ̀ kò ní máa rí nǹkan oṣù ẹ̀ dédé ìyẹn lolóyìnbó ń pè ní amenorrhea or oligomenorrhea a máa ṣe ségesège a máa ṣe ségesège ìgbà táwọn tó yẹ kó rí bí ẹ̀ẹ̀mejìlá nínú ọdún ó lè rí bí ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́fà tó bá ti rí ìyẹn ló ń pè ní polycystic is a common thing the another thing tó lè ṣẹlẹ̀ ní pé irú ẹni ẹ máa ní nǹkan tá à ń pè ní biochemical or clinical evidence ó lè of hyperandrogenism ó lè nírun láyà ó lè nírun nírùngbọ̀n irun ikùn ẹ lè dàbí títọkùnrin tó bá ti nírú méjì yẹ o ti wọ criteria yẹ bọ̀ yẹ là ń pẹ́ mo ní nǹkan ní mẹ́ta ó tún wá nǹkan tó bá ṣe ultrasound fún ẹ lọ́ máa rí wọ́n kọ̀ rí pé ẹyin yìí ó gbé cyst púpọ̀ ó gbé omi púpọ̀ so when you have that nǹkan tí yẹn máa ń ṣe nígbà yìí ó ń jẹ́ kí obìnrin kó ṣe kí ni kó ní quality egg so what we do for you is that we will make sure you have a quality egg we will give you what we call ovulation induction because irú ẹni yẹ kó ovulate ní òṣèré nǹkan oṣù tá a máa jẹ́ kó ovulate tó bá ovulate àdé sọ pé òkè ìwọ àtọkọ ẹ o tá a bá ti ṣe sperm count ọkọ ẹ náà kó wà òkè nígbà ẹ meet ẹ bára yín nígbà báyìí so that may be just the simple treatment for that so mo ti sọ̀rọ̀ nípa ẹyin ká ń pẹ́ ẹyin ò tójú òṣùwọ̀n ìgbà mi ká ń pẹ́ túùbù náà ni ò tójú òṣùwọ̀n ká ń pẹ́ túùbù block ní ayé àtijọ́ a máa ń try àwọn oríṣiríṣi surgeries wà tá a lè ṣe láti open surgery láti tú túùbù yẹn but I notice ni pé success rate ẹ̀ wà satisfactory. And because of the advent of nǹkan tó lóyìnbó ń pè ní in vitro fertilization assisted reproductive technology bẹ́ẹ̀ ni a lè irú patient bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ tẹ́ pé ilé túùbù ti dí irú patient a lè refine pé kó lọ ṣe IVF ibi tó ṣe irú aspect ibi táwa ti ń ṣiṣẹ́ màá wá explain bí IVF á ṣe ṣiṣẹ́ fún yín because ní rẹ ní ẹni ẹyin but túùbù tó máa gbé sperm lọ síbi tẹ́yìn wà ti dí ní IVF nǹkan tá a máa ṣe ní pé à á gba ẹyin yẹn ẹgbẹ́ sperm bẹ́ẹ̀ ni à á pe àwa á fertilize ẹ̀ nínú lab gbọ́dọ̀ ṣe ń pè ní in vitro fertilization ó ní pé fertilization ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ nínú ilé obìnrin yẹn ó yàtọ̀ sí in vivo ṣó ti yẹ in vitro ó ṣẹlẹ̀ níta ni wọ́n á gbé sínú ilé ọmọ that is an option. so ìmí wọ́n lè má gbé sínú ilé ọmọ. ní ilé ọmọ tó bá ti fertilize ó ti di ọmọ ẹ̀ẹ́dẹ̀ gbé sínú ilé ọmọ ẹ̀wọ̀n pé sperm ò lè lọ fertilize because ó ti di. then another option tó tún wà ọ̀rọ̀ lórí obìnrin mo ṣì wà ká ní pé àwọn bí wàá ti wà dájú pé kò ẹyin ẹ̀ bí mo ṣe sọ fún mi pé ẹlòmíì kọ wà even at 28 ẹ̀gì ẹ̀ kò gbé wọ́n mọ́ so rẹ́ni ẹ̀ náà lè ṣe IVF bẹ́ẹ̀ máa bí lọ́pọ̀ ẹyin tí ó gbé wọn báwo ló ṣe lè ṣe yẹn là ń pè ní donor tó bá ti cancel àbásọ kò sí kankan bẹ̀ẹ́ cancel ẹ̀ pé àbá ìlàyé fẹ́ ṣe o wọ́n wà lo donor àwọn ará tó á donate ẹ̀yìn bá máa sọ̀rọ̀ ń pa yẹn ní ọjọ́ mi is a big is another area on ká má bèrè lórí ìyẹn lónìí ẹ lè mú ọjọ́ mi lọ́jọ́ mi ò dáa so that can also be done for people who are then cannabis sperm náà ló ní problem fún ọkùnrin there are some drugs ẹ lè fi boost ẹ ó depend level tó bá dé
àwọn level kan wà tó yẹ pé tí sperm bá weak débi kò ní kankan tá à ń pè ní IUI intrauterine insemination sperm yà máa ní láti fọ́ olóyìnbó ń pè ní sperm washing tí ilé ọmọ obìnrin yẹ ò dí àfi sperm yẹ sí nígbà tó àrùn pé yẹ kóbìnrin ovulate tó ti yẹ yìí à ṣe yẹ then also sperm donor náà lè wà káńpé kò sí nǹkankan tá a lè ṣe but all those ones are they are a topic for another day ọjọ́ míì ó dáa ọ̀rọ̀ ovulation tẹ́ ń sọ yìí àwọn kan ó máa ń dùn wọ́n tó bá ń ṣe lọ́wọ́ ṣé ó ní àwọn nǹkan tó máa ń fà lára àwọn tó bá dẹ̀ rí irú ìrírí bẹ́ẹ̀ kí ni wọ́n lè ṣe. Kò is a normal thing because at times ẹ mọ̀ pé ẹyin káńgbẹ̀ lè mo wí pé lè imagine tẹ́ bá ṣe elementary biology bẹ́yìn ṣe wà bí uterus ṣe gbé ẹyin dúró lélẹ̀ so tó bá ṣe release ẹyin ẹ̀ ń gbà mí ẹ mọ̀ pé ẹyin uterus bó ṣe rí lélẹ̀ àwọn kankan wá ń grow nínú ẹyin ẹ̀ so ovulation yẹn mi pé ó jù síta tó bá ti jù síta nínú ìta yẹn ni sperm àti lọ bá so at times tó bá jù síta ó mú ẹ̀jẹ̀ dání ó mú àwọn kankan dání ìyẹn gan ló ń kan ikùn yẹn ló ń cause nǹkan tá à ń pè ní peritonitis so a cause pain ó ní sign tó yìnbó ń pè náà tẹ́lẹ̀pá àfihàn is a presumptive method tó lè sọ pé ó dà ń pé èèyàn ovulate but the only way tó ṣe lè mọ̀ bóyá obìnrin ovulate ni tó bá lóyún so they are what we call presumptive measure or that a patient ovulate and we are going to say definitive when you talk about definitive ọgbà tó bá róyún tó lè sọ pé tí ó bá release ẹyin kò sí bó ṣe lè ovulate. ẹ ṣeun ṣé àsìkò kan wá wà tó yẹ kí lọ́kọláya máa pàdé lóṣù báwo ni wọ́n ṣe lè kà á tí wọ́n fi lè calculate ẹ̀ báwọn olóyìnbó ṣe máa ń sọ tí wọ́n fi máa rí ọjọ́ yẹn gangan. Actually every obìnrin depending on the length of her menses. àsìkò tó ń ṣe nǹkan oṣù. bẹ́ẹ̀ ni ó depend ẹ̀wọ̀n káwọn míì every 21 days. bẹ́ẹ̀ni ẹlòmíì every 26 days. púpọ̀ àwa obìnrin méjìdínlọ́gbọ̀n 28 days ẹlòmíì 32 ẹlòmíì lọ sí 40. so you have to individualize them. wàá multi menses obìnrin yìí kó tó lè sọ pé irú ọjọ́ báyìí. even àwọn obìnrin ó ti wà nínú kan orí fóònù yìí ń sìn ẹ bá wò tó bá ti kọ́ síbẹ̀ a sọ fún ẹ ní ìgbà tó likely. lórí ẹ̀rọ ayélujára tí ó rí system ẹ lórí fóònù ẹ bá ti tó ti rí pé regular kìíní ẹ̀ ó ti ní system ẹ̀ gan sọ fún ẹ fúnra ẹ̀ á calculate ẹ̀ nígbà ìgbà báyìí but it's still better to see your gynecologist. bẹ́ẹ̀ ni ẹ̀yin ará ilé mo lérò pé ẹ ti ń kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì lórí ètò ìlera lọ́rọ̀ lónìí pẹ̀lú dókítà tí mo gbé wá lónìí dókítà tó kọ́ṣẹ́ mọṣẹ́ ni wọ́n rí pé wọ́n yanrantí ẹ ti rí ìdúró wọn gan pé àwọn eléyìí wọ́n dira wá ni ká tó tẹ̀síwájú lórí ètò tòní ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ká lọ ṣẹ́ wáìnì mu tá bá padà dé a ó máa tẹ̀síwájú lórí ètò yín ètò wa ìlera lọ́rọ̀ mò ń bọ̀. Kaftan Television Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò ìlera lọ́rọ̀ láti ìkànnì Kaftan TV Yorùbá ibi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà dókítà mi sì wà níkàlẹ̀ dókítà tó kọ́ṣẹ́ mọṣẹ́ tí wọ́n sì mọ̀ nípa ohun tó máa ń ṣe okùnfà àìrọ́mọbí ìyún ìṣòro àìrọ́mọbí wọ́n sì wà níkàlẹ̀ wọ́n sì ti bá wa yànnà náà látàárọ̀ àwọn ohun tó máa ń fà kí ni ohun tó yẹ ká máa ṣe màá tún béèrè àwọn ìbéèrè díẹ̀ kí ètò tó parí lónìí dókítà ẹ kú ìkàlẹ̀. ṣe olóòtú. yes sir ẹ ṣeun adúpẹ́ àwọn tí wọ́n bá fẹ́ wá lọ fún IVF tẹ́tí ń sọ lẹ́ẹ̀kan kí ni àwọn nǹkan tó yẹ kán ṣe àti àwọn nǹkan tó yẹ kán yàgò fún. well ṣe rí IVF yẹ tí a bá ti lọ rí àwọn dókítà wa kò ń ṣe gbogbo èèyàn lákọ̀ bẹ̀rẹ̀ for example a rí ọmọ bíi ọdún méjìlélógún that's 22 years bẹ́ẹ̀ni tó hàn ọkọ ẹ̀ jẹ́ 28 tó ẹ̀ṣẹ̀ máa rí láàrin 3-4 years
ìkọ̀kọ̀ tó lè pé ó yẹ kéèyàn lọ fún IVF àti kọ́kọ́ àti níbi tẹ́ ẹ̀ ti bá dé gbọ́dọ̀ bá wọ IVF ń ṣe nǹkan kékeré òjú ẹ fẹ́ ṣe pé náwó kéré jù ẹ fẹ́ ná 1.2 million lórí ẹyọ kan ṣoṣo ẹ fẹ́ ná tó bẹ́ẹ̀ so it's not what is the last resort gbàdá wá tó owó kéko so òpin gbogbo ara máa ń kánjú pé kó lọ rẹ̀ wọn àìkú àṣì tàbí wọn sọ fún yín ọgbọ̀n ọ̀dọ̀ obìnrin ló wà àkọ́kọ́ try ká address ẹ̀ ọgbọ̀n tóbìnrin ọkùnrin ọgbọ̀n àwọn méjì then the other 10%. So kẹ́kẹ́ lọ wípé for example there is what àwọn olóyìnbó ń pè consensus kò sí nǹkan tó ń jẹ́ pé consensus ó fi wá gbogbo òkè o kí ni consensus ní Yorùbá ẹ̀ fáwọn ará ilé kọ́lé gbọ́ àwọn gẹ́gẹ́ bí alápá sọ pé consensus ń gbé gbogbo àtijọ́ jókòó àtijọ́ sọ pé àtijọ́ gbà àtijọ́ gbìmọ̀ kan pé nǹkan báyìí ló yẹ kó jẹ́ ṣó ti yẹ yín bọ̀ kò sí nǹkan tó ń jẹ́ consensus ẹ̀ ó ní bẹ́ẹ̀ tí dókítà yín bá lo tó ti bá ọkọ àtìyàwó sọ̀rọ̀ òun ló máa advice pé arábìnrin yìí àdí ọmọ ọgbọ̀n ọdún sì kéré mo fẹ́ wo 38 years méjìdínlógójì 38 years tó jẹ́ 41 42 ó ti marry fún ọdún mẹ́wàá inú wọn bẹ́ẹ̀ afẹ́ advice wọn pé bóyá kan dán IVF wò consider yorùbá IVF náà ó yẹ ká túmọ̀ ká tún sọ fún wa náà pé kò ń ṣe pé 100% but á increase the chance yẹn very well láti rọmọ bí bẹ́ẹ̀ ni ti fi àdúrà àti náà. ẹ ṣé gbogbo àwọn obìnrin ni kinní máa ń ṣe ìṣòro fún tó yẹ pé tán bá ṣe wọ́n máa bímọ. Well even ní àwọn in the best country. Àwọn orílẹ̀-èdè tó ti dá dúró. Yes, ó ti rẹ́wọ́ àwọn ló kọ́ wa ní kìíní. Kò sí bóyá lè kó ní gbogbo èèyàn tó bá ṣe ló máa ní pé àárírò ẹ̀ bóyá ká lè sọ pé bí 60 sí 70% ó lè work and that means o ti gbúdọ̀ ṣe àwọn àyẹ̀wò o ti gbúdọ̀ select patient yẹn gan dáadáa kó tó di pé o sọ pé ẹni báyìí. So you should get me clear now pé fáwọn ará ilé wa pé it's not 100%. Ìdá ọgọ́rùn-ún. Ẹja lọ no it's not. It's only about just say let me say 50 to 70% in the best of the centers. A máa pe ajá lọ́bọ̀ fáwọn ará ilé. Ẹ ṣeun ẹbí ẹ̀mélòó wá lèèyàn lè gbìmọ̀ rẹ̀ láti dán wò. Bó ṣe mẹ́wàá àmì o. Ẹ̀mejì. Because àwọn àwọn tó jẹ́ pé ṣe wa là ń ṣe bẹ́ẹ̀ pé ọdún bá fẹ́ wá ṣe test pregnancy test àyà wa òkè báyìí ló máa ń wà. So kò sẹ́lẹ̀ IVF ṣó máa ń fa ṣé kìí ṣe pé ó máa ń fa àìsàn sára obìnrin. Ó fa àìsàn kankan sí ara ẹ̀ mo ti explain ẹ̀ fún ìbọn wíwọ́ ọjọ́ mi la máa sọ àwọn options ẹ̀. Ìgbọ́wọ́ àkùnrin bó ti tẹ́ bá ti wò ó mo sọ àwọn bàtà lè lò fún yín. For example tátọ̀ sí ọkùnrin náà bá tó low sperm count. Jẹ́ pé àwọn sperm yẹn shape wọn ò dá wọn lè rí wọn ọ̀pọ̀ tó a lè lọ bẹ̀ lọ́dà microscope á select àwọn tó dáa. A máa wá gba ẹyin obìnrin a ṣe direct fertilization. A fọ́ọ̀mù kan tó lóyìnbó ń pè ní embryo ló máa gbé sínú womb. So èèyàn lè ṣerú wẹ̀ ẹni pé yẹ ò ní kankan kò sí ìjàmbá tó fẹ́ ṣe fara. Káyọ̀ ní pé ẹyin obìnrin náà ní òtó nígbà àbí túùbù tá a pè fà ló block tẹ́lẹ̀ pé sperm ò lè gba ibẹ̀ kọjá lọ bá ẹyin ẹgbà sperm ẹ fertilize ẹni tá a pè ní embryology lab. Ẹ bá ti ṣe then àgbè sí ní one of these days àmú yín lọ sí gbogbo àwọn embryology lab tó lè rí àwọn nígbòkè bó ṣe rí lélẹ̀ kò sí rocket science níbẹ̀ it's a very simple thing it's just ìmọ̀ ìjìnlẹ̀ science ní gbogbo nǹkan tá a ẹ ṣeun téèyàn bá fẹ́ ṣe IVF kò lè sí kankan tó ṣe ọmọ tó ṣe IVF kò sí ọmọ tó yàtọ̀ sóhun àtọmọ tó bí àwọn ọmọ tó bí normally okay. Tó ti yẹ yí ọlọ́kọ́ bí ní IVF ní àgbáyé ọdún 1978 lọ ni wọ́n ti bímọ báyìí. Ó tún ti bímọ báyìí. Bẹ́ẹ̀ ló bímọ normally láì ṣe IVF. Tó ti yẹ yí lẹ́gbà táwọn òbí ẹ̀ bí wọ́n tún àwọn àbúrò ẹ̀ tó bí through IVF náà àwọn náà ti bímọ sí ẹ̀. Ìyẹn lágbára bẹ́ẹ̀ ni. So you can imagine in fact mi ò lè sọ mi ò rántí pàtó mi bá sọ iye ọmọ tó ti bí nípasẹ̀ IVF is more than I'm sure it's going to be more than a million. Mílíọ̀nù kan.
I'm not so particular now. Àmọ́ wọ́n pọ̀ jù yẹn lọ. Ẹ̀yà check ẹ̀ Google àsọ fún wa. Ẹ ṣeun dókítà ayẹ́rálé mo lérò pé ẹ ti ń gbádùn ètò bá ṣe mú wá lónìí. Kí n tó lọ dókítà ẹ wò àwọn IVF tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà ṣé iye ọmọ kan wà tíyàn lè ní iye ọmọ báyìí ni mo fẹ́ bí o 10 mo fẹ́ bí lẹ́ẹ̀kan o then ṣé èèyàn lè sọ pé ọkùnrin ni mo fẹ́ obìnrin ni mo fẹ́ ṣó ṣeé ṣe kéèyàn èèyàn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́nsì tó wà báyìí ìtẹ̀sọ ẹ̀ là ń pè ní gender selection l'Àbújá máa ń ṣe lẹ́kọ̀ọ́ náà ní ẹ̀yin máa ń ṣe fúnra yín báyìí. ẹ̀ lè sọ ọkùnrin ọkùnrin ká fẹ́ ọkùnrin kan á fẹ́ obìnrin kan ṣùgbọ́n owó ẹ̀ náà yóò kọ̀ ju eléyàwó ṣó ti yẹ yín lọ you pay for it gender selection then lórí pé iye báyìí léèyàn fẹ́ iye báyìí léèyàn fẹ́ ó ní oríṣiríṣi regulation nírú Àbújá ìsìn àwọn tí ní consensus pé iye bọ̀ kọ́tà wọn pé wọ́n ní gbogbo ògbà a fẹ́ kó bí nǹkan tá à ń pè ní embryo tó ju bí 3 lọ ṣó ti yẹ yín bẹ́ẹ̀ ni because láwọn ilẹ̀ olóyìnbó ìfà ẹyọkan lọ́ máa fi sí ẹ bá lọ ní ìlú Europe ẹyọkan péré ẹyọkan ò gbọdọ̀ fi méjì sí because wáyé gbọdọ̀ yẹ jẹ́ 2, 3, 4 oyún yẹ ó máa fún ní mọ́ máa fún àwọn obìnrin ní mọ́ complication tó bá jẹ́ bí ẹyọkan so wọ́n ní Nàìjíríà àwọn ilẹ̀ aláwọ̀ dúdú àwa prefer àwọn 2, 3 ó pọ̀ kí gbogbo ẹ̀ pọ̀ wá ẹ ṣeun dókítà láti ìbẹ̀rẹ̀ dé òpin IVF máa ń gbà tó oṣù mélòó láti fi ṣe ká tó wá sọ pé ẹ mọ̀ pé oṣù 9 lobìnrin fi máa ń lóyún tó fi máa bímọ. láàrin ọdún kan ẹni tó bá tọ́lọ̀ bá gbà fún láti bẹ̀rẹ̀ procedure àti parí àti lóyún láàrin oṣù 9 sọ́dún kan. IVF itself is just like every other fertility measures so kò yẹ kó ju 1 month gan lọ. 1 month. tó wà fi tí péye bá ti ní owó ẹ̀ tó ti ready carefully wọ́n dàgbé ní carefully selected patient a select patient yẹn dáadáa bẹ́ẹ̀ ni ó yẹ kó kékọ́ báyìí ló yẹ kó ṣe tó bá ti select ẹ̀ ó ti ṣe gbogbo àwọn àyẹ̀wò tó yẹ kó ṣe àárín oṣù kan sóṣù méjì nípa ó yẹ kó ti ṣe transfer. ẹ ṣeun kí wá ní àwọn àkùdé tó máa ń wà láti ara IVF yìí táwọn olóyìnbó ń pè ní side effect kí làwọn àkùdé. a lè sọ pé side effect tó wà nínú kéèyàn lóyún normally náà ló wà bẹ́ẹ̀ kò sí any other side effect the side effect ẹni tí ò ṣe IVF medical condition ara ẹ̀ ṣó ti yé yín òun náà ẹni tó ṣe IVF ní ṣó ti yé yín the only thing that you can side effect but ní àdúgbò ibi táwa wà ìyàwó ọ̀pẹ̀ ní side effect oníkan tó lóyìnbó ń pè ní higher multiple order nígbà èèyàn bímọ 2, 3, 4 is a side effect nínú òyìnbó nígbà ṣe IVF òbí 3, 4, 5 6 nígbà bóyá ṣó ti yé yín because the aim is àwọn fẹ́ ẹyọkan ṣoṣo ó fẹ́ méjì so side wa níbi ìbàyàwó àkà sí side effect ìbùkún ní látọ̀dọ̀ Ọlọ́run ẹ ṣeun dókítà àwọn obìnrin tí wọ́n bá wá lọ́kọ mo gbọ́ nípa arábìnrin kan tó bímọ tó lóun bímọ pé àmọ́ ẹnìkan ló fún un ní àtọ̀ pòun gbà níbì kan gan ni kì í ṣe pé nìkan àwọn èèyàn dẹ̀ ń bẹnu àtẹ́lù pé arábìnrin ó ṣe lè ṣe irú nǹkan báyìí ọmọ ẹ lọ́jọ́ iwájú ṣò mọ̀ nǹkan tó lè ṣe tí ó bá lọ pàdé ẹni tó ní àtọ̀ tó jẹ́ bàbá ẹ̀ tán bá lọ fẹ́ra wọn ẹ mọ̀ oríṣiríṣi nǹkan náà sọ nípa arábìnrin kí lẹ lè sọ nípa rẹ̀. èmi náà kà nípa arábìnrin tẹ́ ẹ sọ yẹn ó jẹ́ ẹni tó jẹ́ pé gbajúmọ̀ ni. bẹ́ẹ̀ ni òṣèré ni. ṣùgbọ́n tẹ bá rí àwọn kan tá à ń sọ ní IVF ó láwọn kan tá à ń pè ní ethical issues ìfọ ọjọ́ mi náà lè tún sọ̀rọ̀ pa yẹn ethics on IVF is another topic on its own. so ṣe wá rí ethical issue yẹn wá ní pé right onítọ̀hún yẹn tẹ bá ní ká fojú inú wò ó ju right àwọn tó ń sọ̀rọ̀ lọ́nà táwọn lọ́ fẹ́ bá sanwó school fees olówó fẹ́ ọkọ ó ní right ẹ̀wọ̀n fẹ́ máa ṣe serve anybody is a fundamental human right ó dẹ̀ ló lè lọ síbi tí wọ́n ń pè bank donor gan ó lè má mẹ́ni ó lè mú anyone so wọn ló sọ pé wọ́n fẹ́ nu àtẹ́lù yàn gan ìlú ayé ti kọjá gbogbo yẹn nígbè ayé ti kò sẹ́ni tó ń wo gbogbo yẹn mọ̀ nígbè àwọn ọ̀gá tọ́pọ̀ ẹ̀gbọ́n máa dì lọ́la bẹ́ẹ̀ ni so ti ìwà tó bá yẹ dira ẹ̀ tó bá ṣe ọwọ́ tó bá gbé wá lọ́ máa fún ẹ̀ ìyẹn ní kó tó bá wo ní kálukú ní kó ṣe tó bá yá ti lè
ẹ ṣeun dókítà. àwọn ará wọn sùn kan ní ẹgbẹ́ táwọn bá fẹ́ ṣe IVF ọkọ àti àwọn gbọ́dọ̀ fọwọ́ bọ̀ àwọn kan wà lẹ́gbẹ́ ìyàwó obìnrin á wá obìnrin á wá mọ́lùkọ́ tó ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó lẹ̀ ní right láti bímọ kò lọ́ bá sọ pé no òun fẹ́ bímọ òun fẹ́ donor sperm so if you have that facility available then you assist. ẹ ṣeun ẹ̀yin tá à ń sọ yìí ẹ mọ̀ pé yín ṣe pàtàkì fún IVF ṣé kì í ṣe pé ó yẹ kẹ́yìn pọ̀ ẹ mọ̀ àwọn tó bá ti dàgbà tọ́jọ́ ti lọ lórí wọn ṣé ìyẹn ò ní ṣàkóbá fún wọn. Well, that's the reason tá a ṣe advice àwọn èèyàn pé ká tètè so ti yẹ ká tètè rí ẹni tó bá rẹ pé ọmọ jẹ́ priority especially nínú mi ká tètè ṣe nǹkan tá a fẹ́ ṣe ọlọ́bìnrin bá ti ń pọ̀ ọmọ 40 ọdún ẹyin ẹ máa ń reduce by 50%. 40 ọdún yes so so that's an often time you see people and that's the time that people are worried by that time they've used all options wọ́n ti tọ́ gbogbo ẹ̀ wò wọ́n ti lọ church wọ́n ti lọ ọ̀dọ̀ aláàfáà and that's the time people usually present and IVF is actually meant for them but it will be easy because IVF level o ti sọ̀rọ̀ nípa àwọn tó lóyìnbó ń pè ní embryo ti develop ọ̀rẹ́dẹ̀ sílé ọmọ yẹn so akọ̀ òwúrò obìnrin bẹ́ẹ̀ tó bá ní fibroid bẹ́ẹ̀ni oyún ìjú ẹyọ kó tó di pé ẹ ṣe ẹ ṣeun tá bá wo obìnrin tóbìnrin bá fẹ́ ṣe ọjọ́ orí wo ni gbèdéke tẹ̀lé fún pé ẹni yìí ó 30 ọdún ẹni yìí ó 50 ó pọ̀ tó. sọ fún yín ní wíṣẹ́ nígbà nípa IVF nípa ó ní a ní association kan ní Nàìjíríà àwọn ìbàdàn máa ń pè ní consensus kò tí ì tún nírú Nàìjíríà báyìí sí àti ní consensus because people place a lot of high fertility, high premium on fertility. So you see people 60, they will still come. But so individual person will ethical, but now pay the ethics. Obìnrin 60 ló ẹ̀ṣẹ̀ fẹ́ lóyún. But you have to weigh the option, effect of the pregnancy lórí ara ẹ̀ náà. But for now, in Nigeria àti ní nígbà consensus pé iye báyìí, iye age báyìí, but it's actually nǹkan tó lóyìnbó ń pè ní contemporary or topical issue that and discuss. I'm sure in our next meeting, general meeting, ìpàdé ọdọọdún. Yes, we should be able to have a consensus. Okay, what is the mark? Okay. But like I told you also, that the right of somebody. Ẹ̀tọ́ ọmọnìyàn. Yeah, no, right here. Ẹ̀tọ́ ẹ̀ at 70, 75. Ó ju right ìwọ náà lọ. But gẹ́gẹ́ bí dókítà, I would advise our patient to have iye ọdún báyìí tẹ bá ṣe irú kan báyìí ó lè mẹ́rin lọ. So it's for patients láti make choice. Ẹni tó bá fẹ́ ṣe IVF kí ni àwọn ìgbésẹ̀ tí yóò tọ̀? Tá bá fẹ́ dáhùn ìbéèrè yẹn it's very easy. Wàá kọ̀ lọ bá wọn tó ẹgbẹ́ aspect tọ́mọ̀ nípa ẹ̀ bí ẹ̀yin báyìí. Láti bẹ̀rẹ̀ láti A, B, D. So kò sí pé there is no hard and fast rule kò sí pé báyìí. Tó mo sọ fún lẹ́lẹ́ láti bẹ̀rẹ̀ pé nǹkan tó máa ń fà yàtọ̀. Nǹkan tó lè fa tọkùnrin tó lè fa tóbìnrin. So ní dókítà tó ní ìmọ̀ tó jẹ́ pé nǹkan tó ń ṣe nìyẹn láti sọ òkè lè ní kẹ́ ṣe ìgbésẹ̀ báyìí ní kẹ́ ṣe. Ẹ ṣeun dókítà ẹran alẹ́ mo lérò pé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì lórí ètò wa tòní dókítà wa sì ti ń bá a sọ̀rọ̀ lórí ohun tó lè ṣe okùnfà ìṣòro àìrọ́mọbí wọ́n tún ti gbé ọgbọ́n kan kalẹ̀ táwọn olóyìnbó gbé dìde tí wọ́n pè ní IVF wọ́n sì ti bá wa sọ lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì àwọn ìgbésẹ̀ tó rọ̀ mọ́ IVF tí yóò fi so èso rẹ̀ dókítà ní ká tó máa lọ ẹ bá wa gba àwọn aráalé nímọ̀ràn ní ṣókí. Ìmọ̀ràn mi fáwọn aráalé ni pé mo ti ká tó bẹ̀rẹ̀ àkọ́kọ́ sọ kí ni ìdádúró fún wa. So ìdádúró ẹ̀ tó bá dẹ̀ ti wà lẹ́yìn oṣù 12 ó ti kọ dandan ká rí àwọn dókítà wa àwọn tó mọ̀ pa mi ò kò yẹ bóyá bí mo fọwọ́ rọ́ àwọn herbal medicine people wá sí ẹ̀yìn because a máa ń rí ọ̀pọ̀ gbogbo ìgbà ibi tá àkọ́kọ́ máa lọ nìyẹn àmọ́ oríṣiríṣi omi because the main thing ní fertility ní pé kéèyàn tètè sọ pé nǹkan báyìí ló ń ṣe òun kó dẹ̀ tètè bẹ̀rẹ̀ sí ń dá ọgbọ́n sí láti ẹ̀gbọ́n oníjẹ́ kó pẹ́ tó ti yẹ ibẹ̀ so advice mo fẹ́ fún wa nìyẹn pé
well ní pé ká tètè make diagnosis ká dẹ̀ seek prompt intervention lọ́dọ̀ àwọn tó mọ̀ nípa ẹ̀. That is the advice máa fún wa lẹ́yìn. There are other advice náà nígbà pé nínú in the course of this ìfọ̀rọ̀wánilẹ́nuwò mo ti try láti sọ fún wa fún obìnrin náà lóòótọ́ ìmọ́tótó ó ṣe pàtàkì tó bá sick tẹ̀ rí oríṣi tí discharge wà tètè treat ẹ̀. A máa mu ọtí àmupara ọkùnrin àti obìnrin ká má mu sìgá tí ara wa bá ṣe bákan tí ò yé wa ká rí àwọn onímọ̀ ìṣègùn òyìnbó ẹ ṣeun dókítà yín ara lè wò ọpẹ́ pàtàkì lọ́wọ́ yìí pé àti ẹ pè yín ẹ jẹ́ wa dókítà Akíngbadé Akínbọ́lá adúpẹ́ pé a pè yín pé ẹ jẹ́ wa a lérò pé tá a bá tún pè yín lọ́jọ́ míì ẹ ó tún wá lórí ètò ìlera lọ́rọ̀ àti ẹ lè san nǹkan tẹ́ sọ lẹ́nìí lásán àlè sán tán adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín dókítà inú mi dùn láìpẹ́ láì jìnnà a ó tún pè yín wá sí orí ètò wa ẹ̀yin ará lé a ò ní rí ju báyìí lọ lórí ètò yín ètò wa ètò ìlera lọ́rọ̀ ìkànnì Kaftan TV Yorùbá náà la wà tá a ti ń dá kẹ̀kẹ́ lókè láti ẹ̀ẹ̀kan Adégbìtì Adépéjú náà ní orúkọ mi ìyípadà ọmọ nípínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí títí ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fẹ́ kí ẹ darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ láago 6 sí 7 lórí ìkànnì yìí bákan náà ibi tá a tún máa gbé dókítà onímọ̀ ìṣègùn òyìnbó mi wá láti wá dá wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ìlera ara wa ẹ gbé ìpolówó ọjà yín wá sórí ètò ìlera lọ́rọ̀ ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ kẹ́ ẹ fi gbogbo ara kẹ́ ẹ fi ṣe ajé ibi ṣẹ́ṣẹ́ fún torí tiyín náà ni a ṣe wà níkànnì Kaftan TV Yorùbá kò sì ní dákẹ́ má ṣe kí ni kẹ́ má gbé ìpolówó ọjà yín wá ìpolówó ọjà ní agúnmọ̀ òwò ó ní fìlà òwò ó ní gèlè òwò ó ní yẹtí òwò bó lẹ ṣe fẹ́ sí ẹ ṣáà gbé wá ẹ lè pè mí lẹ́yìn ètò tẹ́ bá sì ní ìbéèrè tẹ́ fẹ́ bi dókítà lẹ́yìn ètò ẹ lè pè mí sórí 07064817771 lẹ́ẹ̀kan sí 07064817771 gbogbo ìbéèrè yín pátá tẹ́ bá sì fẹ́ wá sọ́dọ̀ wọn ní ìlú Àbújá kò sí wàhálà wọ́n wà ní ṣẹpẹ́ fún yín ẹ lè bá mi dọ̀rẹ́ lórí Facebook Adégbìtì Adépéjú Deborah lórí Instagram Miss Tourism Osun 2017 ẹ bá mi dọ̀rẹ́ màá tẹ̀lé yín padà ire ni ojú owó rí ire kò ní jìnnà sí ilé wa ọmọ kò ní jìnnà sí ilé èmi àti yín ayọ̀ àti àlàáfíà yóò bá wa ṣe ibùgbé wa yóò bá wa gbé títí di ọjọ́ alẹ́ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tí wọ́n tún wá lórí ètò yìí ní èmi Adégbìtì Adépéjú dágbére fún yín pé káfíńre àti ayọ̀ pàdé títí ìgbà náà ó dàbọ̀.